gbogbo ibi tẹ́ ti ń gbé wa káàkiri àgbáláyé a wà pẹ̀lú bàbá wa Obasegun general ní gbogbo Ifọ̀ local government ní ìpínlẹ̀ Ògùn ní Ògùn state. Kábíyèsí sá o. Ọba ń kí yín. Ẹ ṣàpèjúwe ara yín fún àwọn ará ilé sá. Èmi ni Obasegun general gbogbo Ifọ̀ local government. Orúkọ mi ni Asiiri Buaya Obasegun general gbogbo Ifọ̀ local government. Ẹ ṣé gan sá. Ní Ògùn state. Ní ìpínlẹ̀ Ògùn. Ẹ ṣé gan sá. Kábíyèsí sá. Mo ṣàkíyèsí pé ní àná tí mo wá sí ọ́fíìsì yín mo bá àwọn èrò rẹpẹtẹ ṣùgbọ́n àwọn èèyàn wá tún sọ pé ṣé Obasegun ṣé wọ́n tún lè máa ráyè máa tún attend sáwọn èèyàn àmọ́ àgbà mo bá àwọn èèyàn lọ́dọ̀ yín lánàá ṣé kò yẹ pé bóyá táwọn èèyàn bá wá ṣé kò yẹ pé àwọn ọmọọṣẹ́ lè máa tì sáwọn èèyàn báyìí ṣé máa ráyè attend sáwọn èèyàn dáadáa lásìkò tẹ́ di Obasegun general sá. Gẹ́gẹ́ bí iṣẹ́ tí à ń ṣe tẹ́lẹ̀ tí gbogbo èèyàn mọ̀ wá sí ni à ń dáhùn èèyàn lóhùn náà ni iṣẹ́ wa náà ló gbé wa débẹ̀ so iṣẹ́ tó wá gbé wa débẹ̀ náà àpá tí à ń ṣe ìyàtọ̀ díẹ̀ tí ó kàn wá ń bẹ̀ ni pé àsìkò àwà tá a fẹ́ lọ sí ibi meeting àsìkò àwà tá a fẹ́ rí àwọn lọ́balọ́ba àsìkò àwà tá a fẹ́ rí àwọn èèyàn ńláńláńlá ìyàtọ̀ wà ń bẹ̀ nìyẹn bá a ṣe ń dáhùn èèyàn lóhùn yẹn náà là ń dáhùn èèyàn lóhùn ẹni tó bá fẹ́ rí mi náà wọ́n rí mi tó ti yẹn nìsín ṣùgbọ́n àwọn èèyàn ńláńlá gbà míì sọ mi wọ́n lè fà á pé kò ní rọrùn fún wa pé gbogbo bèrò sí pọ̀ rẹpẹtẹ tẹ báwọn èèyàn náà láti máa dá ọgbọ́n lóhùn lẹ́ẹ̀kan náà nígbà tí ẹ wá sọ́dọ̀ wa yẹn ẹnìkan là ń dá lóhùn lọ́wọ́ ẹni tó bá lè ní sùúrù yóò fojú kùn mí gẹ́gẹ́ fún ara mi sùúrù lọ̀rọ̀ mi gbà báyìí ẹni tó bá lè ní sùúrù yóò máa rí mi dáadáa wọ́n nà wọ́n gbọ́n tí ò bá lè ní sùúrù aláwọn ọmọ tó ti kọ́ṣẹ́ mọṣẹ́ tó jẹ́ pé gbogbo ohun tó ń bá ṣe fún wọn yóò bọ̀ sí torí pé ohun tó lọ́n bá ti pè lọ́nìyàn nìyẹn ni sọ́nà ló pe iṣẹ́ ìṣègùn ìbílẹ̀ yìí lọ́nà tiwa la fi ń ṣe àṣeyọrí lórí rẹ̀ tó ti yẹn nísìn so bá a ṣe ń dáhùn èèyàn lóhùn náà là ń dáhùn èèyàn lóhùn ìyàtọ̀ ẹ̀ ni pé nísìn ó ti di ọlọ́badé àwọn mítìnì máa wà àwọn èèyàn ńláńlá wọ́n ti ń wá sọ́dọ̀ wa lóríṣiríṣiríṣiríṣi so ìyàtọ̀ tó wà ń bẹ pẹ̀lú wa nínú ẹ̀ ṣùgbọ́n à ń dáhùn èèyàn lóhùn náà bẹ́ẹ̀ náà ṣùgbọ́n ẹni tó bá lè ní sọ ẹni tó yẹ pé mo jọ́ kan mò ń rí wọn tẹ́lẹ̀ ó lè jẹ́ pé jọ́ kejì màá tó rí tí màá tó máa fún wọn lápọ̀ntmẹ́ǹtì so ti yẹn nísìn so bí ó ṣe rí nìyẹn. Ẹ ṣé sà. Ṣé ẹ lè sọ ìyàtọ̀ tó wà láàrin oníṣègùn àti babaláwo fún wa? Very good. Babaláwo oníṣègùn náà ni wọ́n náà ṣe ṣègùn ìyàtọ̀ ni pé babaláwo aláwo làwọn àwọn tó sáwó tó wà nínú àwo ni wọ́n ń pè ní babaláwo aláwo ni wọ́n oníṣègùn bílẹ̀ wọ́n ń jáwé wọ́n ń jégbò tó ti yẹn nísìn oníṣègùn ìbílẹ̀ wọ́n sì tọ́jú àìsàn ara tó ń mọ̀ nípa ẹ̀ àìsàn ara ẹ̀kọ́ ni o èèyàn kọ́ ni iṣẹ́ àṣìṣe tọ́jú àìsàn ara ọ̀tọ̀ nìyẹn lọ́tọ̀ oògùn tí èèjó jẹ́ oògùn general tí oníṣègùn máa ń mọ̀ òun ni oògùn pé bí ìlọsíwájú ṣe lè wà bí gbogbo nǹkan ṣe lè di ìrọ̀rùn fún àwọn èèyàn babaláwo mọ̀ oníṣègùn ìbílẹ̀ míì náà ó mọ̀ fún èyí tó bá lọ nípa rẹ̀ ṣùgbọ́n pa pé a fẹ́ ṣe ìtọ́jú àìsàn ara èèyàn kọ́ ni ẹ̀kọ́ ni àwa kọ́ ni a mọ̀ tó yẹn sì torí bá ń fọ́ yẹn àwọn tí ń fa kórè ọ́ fọ́ yẹn tínú bá ń kùn tí ń rún yẹn tí yẹn gbá àmọ́ tó ń fà á sọ mi ń sìn so tí yẹn bá ń tọ́jú àmọ́ tó ń fà á so àwa ìyàtọ̀ tí ó ní pẹ̀lú àwa ni pé à ń mọ̀ nípa àwa bá tìjọba lọ à ń mọ̀ nípa àìsàn ara gidi a sì mọ̀ nípa ìlọsíwájú gbogbo nǹkan tí gbogbo nǹkan fìdí rọrùn léyìí tí ò ní fa ìnira gbogbo tá a dẹ̀ ń sọ yìí tá a ń sọ fún wa nípa yìí kò papọ̀ mọ́ ẹ̀sìn ọ̀tọ̀ mi tí mo bá ń sọ̀rọ̀ rẹ̀ àfáà ni mi pọ̀nbélé tí lè má pé wákàtí márùn mi lójoojúmọ́ ó ti yẹn nísìn èmi àtàwọn pásítọ̀ àjọ ń sìn ní nítorí wọn lórúkọ ó ti yẹn nísìn ṣùgbọ́n ibi tó bá ti ṣe kájọ ṣèrànlọ́wọ́ fúnra wa àjọ ṣèrànlọ́wọ́ fúnra wa ni nínú prógráàmù mi kẹtẹ interview mi mo sọ̀rọ̀ kan mo ní babaláwo oníṣègùn nǹkan kan ní ń gbà àwọn èèyàn là ẹ̀yin pìrìsẹ́ńtà náà ń gbà àwọn èèyàn là pásọ̀ ìṣègùn ló ń ṣe àfá ìṣègùn ló ń ṣe sọ̀rọ̀ mi ń sìn àwọn babaláwo ìṣègùn ni wọ́n ń ṣe wọ́n ń gbà yẹn là ni onírédò náà ìṣègùn ni tí náà ọ̀rọ̀ ẹlòmíì lọ la ẹlòmíì ọ̀rọ̀ lásán mo rí ẹnìkan tó wá sọ́dọ̀ mi tó ń jọ kàn fẹ́ lọ pokùnso ni ọ̀rọ̀ tó ń gbọ́ nu rédíò lásán ló jẹ́ kó ń padà ń bè kiri yẹn kódà ó sọ orúkọ ẹni tó ṣe prógáàmù ẹ̀ fún mi lọ́jọ́ náà lọ́sọ déètì tó ti yẹn sì kì í sì ṣègùn ló ṣe fún yẹn
ìṣègùn ló ṣe fún ìṣègùn ló ṣe fún so bí ilé ayé ṣe bó ṣe rí nìyẹn. Àsìkò tí àwa tún á di ọba ìṣègùn general yìí òun tún ń pọ̀ sí ni nítorí pé kò sóhun tá a fẹ́ mú tọ́ òun ní tó kò sóhun tá a fẹ́ wá tà ní rí gbà tí ń ìyàtọ̀ ọba ìṣègùn sí ògùn tá sí ìgbà tá a ti di ọba ìṣègùn nìyẹn. Fún àpẹẹrẹ ẹnìkan wá sọ́dọ̀ yẹn so wọ́n á nìkan ọmọkùnrin òun ò ṣiṣẹ́ mọ́ rárá ló ti kú wọn náà ti dàgbà mọ́lẹ̀ dàgbà ó ṣe ń ṣe mú ṣùgbọ́n mi ìráyè mo ṣe wà yìí torí mo lọ sí mítìn ìpàdé òjì aráyè mọ́ mítìn ó ṣe ń ṣe mo fẹ́ lọ sí Àbújá ṣùgbọ́n màá pe ọmọ kan náà àwọn ọmọ wa. Hey, thanks for watching this video. Subscribe on our YouTube channel, subscription is free. You can call us on 0080597807 for your event coverage. Thanks.